ìtàn ìgbésí ayé mi ó dá lórí Síkírù méjì ìpàdé mi ká Barrister ìyẹn ló gbé fújì fún mi ní bó ṣe ń jó bó ṣe ń yọ̀. Síkírù ẹlẹ́ẹ̀kejì ọba gbàdé pọ̀nà ọmọ ní kí láyà sáàbù Àwùjalẹ̀ tó ń lò gbà bàmí lọ́wọ́ mi láṣọ lórí ọmọ bá ní Ìjẹ̀bú. Olórí ọmọ bá òun, ọ̀run lójú bá nínú ìwà táyé. Ẹbí wá sí ìwé olórí ọmọ bá òun. Iṣẹ́ Ọlọ́run ni, àlọ́wọ́ Ọlọ́run ni. Ẹ̀jẹ̀ tó lóye. Ọ̀gbẹ́gbẹ́ ló máa tẹ wọlé Síkírù Káyọ̀dé lórí ẹgbẹ́ sọ̀yà lórí ọmọ Ọlásùnkànmí mi o Àyìndé Màṣá olórí ọmọ ọba ọkọ olórí ọmọ ọba ọkọ olórí Emmanuel olórí ọmọ ọba ọkọ olórí Emmanuel olórí ọmọ ọba akílẹ̀ gbogbo Ìjẹ̀bú olórí ọmọ ọba Àyìndé Màṣá olórí ọmọ ọba Adésẹ̀yà orúkọ àṣírí olórí ọmọ ọba ìròyìn amúrí Agbóbájẹ́ òdodo. 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 Agbóbájẹ́ òdodo.